alhamdulillah 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 ẹ mọ̀ pé tí mò ń du ọpẹ́ pé kìí ṣe ilẹ̀ Yorùbá nìkan ní Rabbita wà, ọpẹ́ pé gbogbo àgbáyé pátápátá ni wọ́n ní Rabbita, la sì ń rí àṣàrù wọn, la dẹ̀ ń rí iṣẹ́ tí wọ́n ń ṣe, là ń rí purpose wọn. Firstly, I never believe there is any existing organization bíi Rabbita because èmi pè ní meeting kódà ká tó lọ lé kí wọ́n mọ̀ gbà wípé meeting àwọn àfáà tó ti máa ń pàdé lásán ni nọ́tàn tí táà náà lọ lé kí ó tọ́lọ́ wọn bá ṣàánú àwọn àbádìẹ pé Rabbita yìí máa ṣe meeting ààyè táwọn ti yanjú ọ̀rọ̀ ayé mọ̀ ni ààyè tó yẹ ká ti máa yanjú ọ̀rọ̀ ẹ̀sìn ni ọmọ tí ò bá lọ lé kí ó tán bá ní pé kí ni júwe Rabbita lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ilẹ̀ Yorùbá ó tí ó sọ ní rí pé ààyè tí wọ́n ti ń lálà sí àwọn èèyàn, ààyè tí wọ́n ti ń sọ nǹkan míì tànàbí ò sọ, ààyè tí wọ́n ti ń kéde ààwẹ̀ tànàbí òkè tó ti ń kéde ọdún tànàbí òkè, ààyè tí wọ́n ti ń sọ halali da haramu, ààyè tó yẹ kí wọ́n ti ń tàti jẹ́ ká mọ̀ pé ìjáàbò sínú ẹ̀sìn, ààyè tí torí pé tí ààyè yẹn ò bá máa jẹ́ production irú kan báyìí kò sí ọ̀rọ̀ ẹ̀sìn kan láyé yìí tó dá muskila alẹ́ rí tí Rabbita fọ̀rọ̀ léde àbí tí wọ́n gbé mujadala alẹ́ àbí tí wọ́n gbé munaqasha alẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún ayéláyé. Torí kí dẹ̀ ni torí pé ẹni tí ń jẹ́ bí adarí ìjòkó yẹn lónìí náà gangan lẹni tí ń fún àwọn nǹkan burúkú yìí síta. Ibo ni mò ń lọ ní ríkè kí ni ìwúlò Rabbita fún wa nílẹ̀ Yorùbá today a ti gbọ́ tàwọn tí wọ́n dálẹ̀ agbáníyàn tó fi dálẹ̀. The question is Rabbita tòní kí ni ìwúlò wọn fún wa nílẹ̀ Yorùbá? It's a very good question. Má bínú wá sì fẹ́ bínú kó forí lana. And secondly ní rí pé whatever I'm saying on my content, I want you to know it has been scrutinized with law and order. So for you to know, there's nothing you can do about it. What is the usefulness? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ sí mùsùlùmí nílẹ̀ Yorùbá yìí. Sọ̀rọ̀ jáàbù ni, sọ̀rọ̀ kìíní kan ni, àní gbọ́ léde. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ náà ló ti jáde nípa ọ̀rọ̀ mímọ́. Torí pé a mọ̀ ní pé ṣe bí ọ̀pọ̀lọpọ̀ àwọn kútùbù ló wà tó yá sí pé tó jẹ́ ìtìfáàkù àwọn Rabbitatul alami tí wọ́n dẹ̀ kọ fíkíwù jáde tí wọ́n kọ àsùwálọ̀ àjàábù jáde láwọn kútùbù mo ní tíràbà Ibn Taymiyyah kan tíràbà Ibn Taymiyyah bàbá kílókọ̀ bàbá yìí o Albani bàbá Uthaymin láwọn kútùbù wọn tí wọ́n kó jọ tó yá sí pé fatiwa alamuli islami àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ níbẹ̀ náà ni wọ́n kó jọ sínú rẹ̀. Ẹ mú example rẹ̀ wá nílẹ̀ Yorùbá yìí. Ṣé níbi tá a ti ń jàrí pé ẹnìkan kọ Kùránì ẹnìkan lọ dà á kọ ẹnìkan tún Kùránì ẹnìkan lọ dà á kọ, ṣé níbẹ̀ láti ní ìpanupọ̀ pé tọ̀ àwọn àáfàá ilẹ̀ Yorùbá Nàìjíríà o Rabbita wọn o nǹkan báyìí ni wọ́n mú léde kílẹ̀ mú jáde rí lẹ́yìn ìjà yìí náà ni àti kẹsì lálàsẹ́ èèyàn. So ìbátẹ́ mi rí náà Yunus abọ́ta ń bí báyìí ní tó bàjẹ́ lára Rabbita kọjá pé ọ̀rọ̀ ìwọ̀n pẹ̀ nìkan ló kọ ìwọ̀n mọ̀ pẹ́ nìkan lé wọn pẹ̀ nìkan lé. Ẹ sọ nǹkan ẹ̀sìn tí ń lọ ń bẹ̀ lẹ́yìn pé wọ́n flex power. Ẹ sọ nǹkan kan tó lè influence àwa tá a jọ ọmọ kéékèèké láti lè rí pé we are looking up to you. What are we to look up to? Ọ̀rọ̀ dà ń pé eléyìí náà lówó lọ́wọ́ òun náà ti join òun náà wà òkè òun náà ti ní ọjà mọ́ òun náà ti náwọn kìnnìkan. Ẹ sọ pé kí ni usefulness? Talking of people of Niwon, talking of Islamic activists, talking of the people of Town, àwọn tí wọ́n sì rí pé nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ tàbá Islam báyìí wọ́n ti dìde ní ibo ni Rabbita wà. Mọ́sáàsì tí afárá làbíbù lọ sí kìlọ̀ orúkọ mọ́sáàsì yìí níbo ni Rabbita wà kó tó di pé Sheikh Labibu dá sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní. Káwọn sọ pé ẹnìkan sọ pé kí ni Rabbita wọn náà fi wúlò fún wa sí kí ni ìwúlò wọn. Ẹ sọ fún wa pé ok ìwúlò báyìí ni ìwúlò wa o
àwọn ẹni báyìí la influence o àṣẹ tá à ń pa o ó múlẹ̀ lórí ta ni tó ń tà ká ń jà sí òye mi nísìnyí báyìí tẹ̀ ká ń bínú tẹ̀ ń bínú kò yẹ kẹ́ bínú so bí meeting normal meeting náà ni wọ́n bí boy scout ẹ má bínú o ẹ̀yin bàbá wa gbàgbà ẹ̀yin bàbá tẹ wà ń bẹ̀ ká rẹ̀ mọ́ ní pé ní ìfọwọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan yín ṣe nǹkan ní yín pátápátá ní yín onímọ̀ ní yín ẹ̀ ń mú léde àmọ́ ní ìkójọpọ̀ bẹ́ẹ̀ ṣe kójọpọ̀ yẹn wọ́n sọ yín dọ̀lẹ́ tí ó dẹ̀ ní jẹ́ kí àwa ká ṣe akin ìjòkó yẹn a ní ṣakin ìjòkó yẹn so kí ni ìwúlò Rabbita ńlẹ̀ Yorùbá kí lè influence kí ni ok ibi tá a bá dé ẹ̀sìn kí lè fẹ́ ọ̀fà wa kí ni ká mọ̀ expect mọ́mú ẹ máa bá yẹn lọ ẹ máa ṣẹ̀sìn lọ ẹ máa ṣe súnà lọ ẹ máa gbádùn ẹ̀sìn ẹ máa gbádùn àwọn ṣàbáàbù lọ ẹ máa ṣayé yín lọ ẹ máa ṣe àlìjẹ́nnà lọ. Ọlọ́run jẹ́ mi yín ogun bọ́lá ṣe ni pé Yunusa ò ní pẹ́ lórí ilẹ̀ kó má bàa yẹ̀yà kuyà Ọlọ́run bá lọ́mọ yẹn tó dáa jù àmọ́ àwọn bẹ̀rẹ̀ ẹ̀mí gígùn fún yín kò sí nǹkan kò ṣàmó àbá so ó ní pé kò sí nǹkan ẹ má jẹ́ kí kò sí pánìkì mo ní pánìkì náà wà ó ń dùn bí báwọn èèyàn ṣe fara sí kíní yẹn àwọn Rabbita sọ pé àwọn Rabbita ká sọ pé àwọn èèyàn ẹwọ ọmọ tó ẹwọ ọmọ akin ẹwọ akin ẹwọ ìdúró láàrin àwọn ẹkùn náà sì dúró sọ̀rọ̀ rẹ̀ ẹjẹ ni ìbádọ̀ kọ́ máa pọ́nlẹ̀ lánìí ọba bù wọn láṣọ sókè balẹ̀ mọ̀ pákínni ẹgbọ́ àwọn ọ̀rọ̀ làákàyè ẹgbọ́ Yorùbá gidi tí wọ́n mú lò láàrin wọn tọ́lẹ̀ Yunusa yín náà dà gbóyàn lẹ́jú lọ àfa gbogbo ayé mọ̀ tánra yín fa gbogbo ayé kò síbi tí mọ̀ òde kò síbi kí ló dé kẹ́yìn tó dáyé ibi tẹ́ ti mọ́mí mímọ̀ yẹn tẹ́ tó mú tí kò sí mímọ̀ ńlẹ̀ ni sunkúnṣẹ́ gbárí mọ́lẹ̀ I said each word of my video has been scrutinized, filtered with law and order. So I know what I'm saying. Ẹ má wulẹ̀ yẹ ká máa tàn yín jẹ́ Rabbita tàná ni wọ́n ń sọ kò ní kọ́ mọ́ àwọn tó fẹ́ ṣiṣẹ́ tí wọ́n lè wà active fún wa nílẹ̀ Yorùbá tí àwọn ṣàbáàbù tá a fi mọ̀ ní pẹ́tọ̀ aníbìkan tá a lè sá lọ tọ́rọ̀ sí máa dé wọ́n fi wọ́n ṣiṣẹ́ èyí tó lè fi ṣiṣẹ́ nínú wọ́n kà fi wọ́n ṣiṣẹ́ lẹ́nu ni ẹ lè gbọ́ kí wọ́n jẹ́ kí wọ́n sọ̀rọ̀ àbí kí wọ́n wà active wọ́n bẹ́ẹ̀ ṣì wọ́n ni ẹgbùlẹ̀ yọ kò ní Rabbita àyè mọ àlùlámà ilẹ̀ Yorùbá èyí káwọn kẹtọ̀ ṣáàtà kan ní níbi apá alẹ́ kí ó kan àwọn táwọn jẹ́ pé ẹ ti fi ilẹ̀ Yorùbá kún gbogbo àyìnà lálẹ́nu ń bẹ̀ ẹ̀tọ́ wa ni àyè mọ àlùlámà lẹ́sìn pé so which means ẹni bá lọ lé kí ó tó sì jẹ́ máa mú òun náà ti wà nínú yín náà nu ó ti qualify náà nu so tí ó bá ti wá sí àwọn òwúlò àtàwọn ìbéèrè tá a béèrè yìí lára Rabbita kí wàá ní influence kí wàá ní kí ló wà lára wọn tí wọ́n fi lè devalue èèyàn àbí tí wọ́n fi lè value èèyàn tí wọ́n fi lè appreciate àbí tí wọ́n fi lè depreciate èèyàn èyí tanra yẹn lọ jòkó náà mi tọ́lẹ̀ ọlọ́njẹ́ mi yóò gùn ẹ pẹ́ ẹ máa jáde lọ ẹ máa gbádùn lọ ẹ máa ṣe súnà lọ ẹ mi yóò gùn sunkún o mọ̀ pé ó sunkún ìsìn tó kàn mí sunkún parí mọ́lẹ̀ sunkún lọ bàbá yín ẹ lọ mú lọ́ọ̀yà ẹ lọ ẹ mọ̀ ká tó ti kí ni iṣẹ́ yín lẹ́yìn kẹ́ẹ̀dẹ̀sìn rú wàhálà ní gbogbo ìgbà àwọn tún mímọ̀ ni wọ́n tún mímọ̀ ni kí ló dé nìkan ni wàhálà ní gbogbo ìgbà kó sẹ́ńtàn jùlọ ẹgbẹ́ àmá jùlọ fa gbogbo ayé àbáyín dùn bọ́rọ̀ ẹ̀kọ́ délẹ̀ náà nísìnyí báyìí bọ́rọ̀ mímọ̀ délẹ̀ náà ní akọ́tà ẹ̀yìn ní sọ fún yín ẹ̀yin náà ẹ lọ wá ní tíra kan ẹ lọ wá ní iye ọ̀dọ́ náà sì ni sọ̀rọ̀ àwọn àlékàn tó la yàrá ń tọ́lá ọmọ gbádùn lọ lọ́jọ́ mi yóò gùn